Agosasa, Agosasa, Agosasa o. Ṣé dáadáa mọ baálé ọ̀dẹ̀ ọdún bí? Baálé ilé, ìyálé ilé, ẹ̀yin ọ̀dọ́mọdé ilé, ṣàlàáfíà mọ bá gbogbo yín o. Ọmọ ìlú, àlejò Agosasa pátápátá, onígbàgbọ́, mùsùlùmí òdodo, gbogbo ẹ̀yin awo òmùlẹ̀ ògbóni pátápátá, ẹ̀yin babaláwo, ẹ̀yin aláràgbó, ẹ̀yin ọlọ́bàtálá ọba táṣà ọba takuntakun lóde ìrànjẹ́, ọlọ́sùn o, ẹ̀yin ìyá mi gbogbo, mo kí gbogbo yín o. Gbogbo ẹ̀yin olóyè ìlú, mo kí yín. Kábíyèsí ọba Abdulaziz Akínpẹ̀lú Táíwò, mo kí yín ẹ kú ìṣèlú. Olódùmarè ọba ò ní padà lẹ́yìn yín o. Mo tún dé lórí ọ̀rọ̀ ìlú Agosasa. Ìlú Agosasa apá keje rèé. Jẹ́ gbàgbé ibi tá a fàdágbárò apá kẹfà sí. A ní chief security officer ọmọ oyè àkọ́kọ́ ó kú. Ọmọ ṣe o. Èyí gan náà ní bẹ̀rẹ̀ ogun Agosasa. Ẹ dákun, mo fi ìyọ́nú Olódùmarè ọba bẹ̀yìn. Gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, gbogbo ẹ̀yin ọmọ Agosasa nílé lóko àti lẹ́yìn odi, ẹ má wo èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè bí ẹni tó ń ṣèdájọ́. Kò sí ìdájọ́ lọ́wọ́ èèyàn kan o. Owó Olódùmarè ọba nìdájọ́ wà. Òun náà ló sì ní déédéé lọ́wọ́. Òun lọ́ba tí fọba jẹ ọba tó lè rọba lóyè. Olódùmarè ọba ń lọ́ba tó lè ṣèdájọ́ tí ò sì sí baba ńlá kú baba èèyàn kan tó lè bí léèrè wò. Òun lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Agosasa pátápátá, àtàpá kìíní àtàpá kejì, wípé kẹ́ fọwọ́ wọ́nú o, kẹ́ jèbùrí àwọn olùgbẹ̀bẹ̀. Ẹ máa gbà, ẹjá máa gbà fún Olódùmarè ọba. Kí làwa jẹ́? Ta ni wá? Adìyẹ Olódùmarè ni wá. Ọlọ́run wá sílé ayé. Ìgbọ́ báwo ni ó sọ pé ọmọ yá máa bọ̀ síwọ́ ọṣẹ́. Mo máa ń sọ nínú ọ̀pọ̀lọpọ̀ ètò mi o. Kò rí pé mẹ́ta lẹ̀dá ò mọ̀ nílé ayé. Ìjọ tá a kù, ibi tá a kù sí, àti irúkú gan tí ọ̀pá kó wa wá. Bí ọba ti ṣẹ̀dá tó mi léyìí, ẹjá mọ gbà fún Olódùmarè ọba oje. Ká mọ̀ pé Olódùmarè ọba nìkan lọ́ba tó ní déédéé lọ́wọ́. Béèyàn kan bá ń lé fùrù kọ̀kọ̀ tí ń lé fùrù kọ̀kọ̀ tí ń lé fùrù kọ̀kọ̀, ẹ dákun ẹjá fi ru onítọ̀hún lẹ́ oje. Ṣé òun ló lẹ̀mí ara ẹ̀ ni? Tọ́jẹ́ pé èèyàn lè sùn lálẹ́, tílẹ̀ ọba fi mọ́ yóò sì dàbẹ̀ gbé. Wọ́n mọ̀ ní ẹgbẹ́ wa gbé. Alẹ́ àná sì ní àjọṣeré ń ta bí ni o. Kọ̀ṣọ́pọ̀ orí ń fọ́ òun o. Kọ̀ṣọ́pẹ́ dọ̀ndùn, àsìkò ẹ̀ ló tó. Ẹ dákun ẹ mọ́ wè mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè bí ẹni tí ń ṣèdájọ́. Ọmọdé ń lèmi náà o. Kò sí ní tí mo mọ̀. Olódùmarè ọba ló mọ̀ ju gbogbo wa lọ. Ẹ mọ́ sì wò mí gẹ́gẹ́ bí ẹni tó tún ń padà sẹ́yìn. N ò padà sẹ́yìn lórí ọ̀rọ̀ Agosasa. Lóòótọ́ mo ti sọ̀pọ̀lọpọ̀ ètò tí mo ti sọ gbogbo ń tó ṣẹlẹ̀. Àmọ́ mo gbọ́dọ̀ fún wa lérèfé ń tó ṣẹlẹ̀ tó ráwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Èrèfé ni mò ń sọ. Bí n bá sì ti sọ tán, wọ́n wàá sọ tinú mi. Wọ́n sọ tinú mi fún bàbá Akimu Adigun Sokopao. Wọ́n sọ tinú mi fún Alhaji Fatai Ajibola. Wọ́n sì sọ tinú mi fún gbogbo àwọn àgbààgbà lúkọ̀ọ̀kan. Ẹ̀yin ọ̀dọ́ o, a wà ṣe live program. Gbogbo yín ò wá bá ń dá sí. Òǹkàlùkù ọ̀ṣọ́ tinú ẹ̀. Kódà wọ́n sọ̀rọ̀ fáwọn tí wọ́n wà nídìí òòṣà. Èmi ò mọ orúkọ òòṣà kankan o. Àmọ́ mo mọ̀ pé ìpòkíà ilé kan òòṣà kan ni. Ìdínú tẹ́ fi lè gbọ́ pé àwọn agbésùmọ̀mí kan wọ́n wọlé sí ìpòkíà, wọ́n ń ṣe nǹkan burúkú, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo bẹ́ẹ̀ ṣe ń gbọ́ nílẹ̀ Yorùbá káàrọ̀ òjìrè pátápátá. Gbogbo tẹ́ ń gbọ́ ní àárín àwọn ìlú kan nílẹ̀ Yorùbá ṣe é lè gbọ́ ní ìpòkíà local government ni. Ẹ ń bá dán wò yọ̀ dán tán. Nǹkan bẹ ní ìpòkíà, àmọ́ ẹ mọ̀jà fi ṣera wa ń ṣùtá. Ẹ mọ̀jà fi bára wa jà. Ó níjà ìpòkíà ṣe máa ń lè mọ́ bá ń bára wọn jà. Bá a bá ń jà kì í ṣe bíi ti ká kú o. Ẹ dákun ẹjẹ́ a máa dáríjì ara wa. Ká máa wo tó Olódùmarè ọba. Ọ̀yẹ́ wa gbọ́rọ̀ lẹ́nu mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Bí mo bá sì bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kí n tó bẹ̀rẹ̀ àwọn ètò tí mò ń ṣe yìí, ó kù mí ó kó Olódùmarè. Àtàpá kìíní àtàpá kejì, mo ti bọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ní ìsìn. Ìyọ́ ti tó oṣù mẹ́fà àbí kọ́ máa roko ọdún kan. Ó dàbí ìgbà tí mo ní mo lọ Agosasa gbẹ̀yìn ìgbà náà lọ́hùn. Ìgbà náà mo ti bá èèyàn sọ̀rọ̀ l'Agosasa gbẹ̀yìn. Ẹ má wò mí gẹ́gẹ́ bí àdìtú tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀. Ẹ wò mí gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Olódùmarè tó Olódùmarè ránṣẹ́ Agosasa, torí wọn ò dédé bẹ̀rẹ̀ ètò mi. Mo máa ń sọ fún yín pé Olódùmarè ń lọ rán mi iṣẹ́. Olódùmarè ọba sì mọ̀ sí. Ẹ bá ń fẹ́ràn mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ayọ̀ àtàlàáfíà, ìdùnnú, ìfọ̀kànbalẹ̀, ẹ̀mí gígùn kò ní kúrò nílé onítọ̀hún.
àmọ́ ń bá ti ń bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tó ní kémi ọmọ lè ṣọmọ́ níwọ̀n ìgbà tó Olódùmarè ní kí n máa ṣọ tó ń fojú burúkú wò mí ojú náà sì fọmọ lágbárí ẹni bá náà ka òdì sí mi ọwọ́ náà sì gbẹ dànù ẹ̀ ń bá ní kán mọ́ gbọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ́ Olódùmarè a sì bá ń gbóhùn lẹ́nu onítọ̀hún èmi ń ṣe tó Olódùmarè ọba rán mi ni o. Wọ́n pa chief security officer ọmọ oyè àkọ́kọ́ o Nafiu Amosun bàbá Ìjìrẹ́ bàbá àbèjì k'Olódùmarè ọba kó túbọ̀ tẹ ọ̀sáfẹ́fẹ́ rẹ̀ kó ṣètọ́jú àwọn ọmọ àtaya tó fi sílẹ̀ ṣayé èyí ló wá ṣokùnfà báwọn ìlú gbogbo olólùfẹ́ ọmọ oyè àkọ́kọ́ pátápátá nínú ìlú Àgọ́ṣàṣà tí wọ́n wá gbéra sọ pé a ò ní gbà kí ni ìbá tiẹ̀ ṣẹlẹ̀ gan bá a bá ń jà lórí ọ̀rọ̀ ọmọ oyè àbí ọba ṣé bíi ti kú wá ní bí ọba ń lọ́bọ̀ tí wọ́n ní bá a bá ń jà bíi ti kákú kọ́ ẹ pa Nafiu Amosun ìkan lára àwọn ọ̀dọ́ nílùú Àgọ́ṣàṣà àwa náà ò ní gbà o láwọn ìlú bá gbéra wọn kó kóńdó kùmọ̀ gbogbo nǹkan tá a fi lè bá ní jà wọ́n bá lòdù gbogbo ẹ̀ sínú àpò wọ́n gbalé ẹni tí wọ́n lòun ló pa Nafiu Amosun lọ ajé o bílé náà ṣe dáa tó wọ́n ti náà bọ́ o gbogbo ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tí ń bẹ nínú kọ́ńpáǹdì ẹni yìí wọ́n dáná sun kódà wọ́n sun dúkìá olówó iyebíye wọ́n tún bọ́ síta igbákejì ẹni yìí wọ́n lọlé bàbá tó bí lọ́mọ wọ́n kíná bọ̀ wọ́n wo gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n wà lẹ́yìn ẹni yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bà nǹkan wọn jẹ́ láàrin ìlú ńlọgún bá dé nílùú àwọn eléyìí náà ò bá gbà o àwọn sì wà ní páwà ìjọba ń bẹ lọ́wọ́ wọn kọ́ọ̀lù lásán ní ọ̀jẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ ìlú àtọkùnrin àtobìnrin o ọmọdé àtàgbàlagbà kódà ẹni tí ò sí láàrin wọn forí ko wọ́n gbólóyè láàrin wọn kódà wọ́n tún gbé kábíyèsí ṣe é mọ̀ pé béèyàn bá ti wọ̀ pẹ̀bí nílẹ̀ Yorùbá ó ti di kábíyèsí nù ọmọ oyè àkọ́kọ́ ni mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ àwọn agbófinró gbé ọmọ ìyá ò bá mọra wọn mọ́ nílùú Àgọ́ṣàṣà bẹ́ẹ̀ lọmọ bàbá ti ń bá o ọmọ bàbá àtọmọ bàbá wọ́n dọ̀tá ara wọn ọmọ ìyá gan dọ̀tá ara wọn pẹ̀lú ìjà yìí pọ̀ o ńlọrọ̀ bá dogun èyí ń lọ́wọ́ aṣokùnfà bí wọ́n ṣe lọ rèé fòkò lé kábíyèsí tí gómìnà gbọ́ pa àṣẹ fún láàfin ṣe é mọ̀ pé kójú má sì rí bí gbogbo ara ń lògùn ẹ dákun ẹ jẹ́ ń ṣẹnu dédé síbí báyìí mò ń lọ mo tún ń padà bọ̀ nínú apá kẹjọ kẹ wá gbọ́ wúlẹ̀wúlẹ̀ irú ikú gan tó pa Nafiu Amosun ẹni tó pa bó ni wọ́n ṣe pa àwọn wo gan ló tún kú lẹ́yìn Nafiu Amosun irú ikú wo ń lọ pa wọ́n bó ni wọ́n ṣe kú àwọn wo ló kú tí wọ́n rókú wọn ta ló kú tán gbókú ẹ̀ lọ tán sì rókú ẹ̀ dùn ní kí lọ́nà àbáyọ kí làtúnṣe sí nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ gbọ́ nínú apá kẹjọ ojú yín tẹ fi ń wò mí àwọn dókítà ò ní ṣèbó ọ̀ràn lórí ojú yín o torí báwọn dókítà ó bá ṣèbó ọ̀ràn wọ́n mọ̀ dákọ̀ kátàráìtì wọ́n mọ̀ dákọ̀ gílákọ́mà àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní ṣẹlẹ̀ sí yín láṣẹ Èdùmàrè èyí títẹ̀ sì fi ń gbọ́ mi eardrum yín kò ní fàya ẹ ṣé mo dúpẹ́ o.